peaceful protest la ní ká ṣe. Èwo ni flag Russia? Èwo ni flag Russia? Èwo ni flag Russia? And mo rí pé àwọn míì ọ̀pọ̀lọpọ̀ wọ́n support act yìí. Act yìí, àwọn small cycle of people, àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ o, àwọn ni wọ́n gbé flag yẹn. Bẹ̀ẹ̀ wá rí pé àwọn larger people náà, larger percent of people, wọ́n bẹ̀rẹ̀ sí ní emulate. That was yesterday. Kí ló fẹ́ ṣẹlẹ̀ lénìí? The government needs to do something fast before this get out of hands. Àwọn èèyàn kan wọ́n ti hijack protest yìí. Pẹ̀lú flag yìí tẹ́rí pé wọ́n raise yìí, àwọn èèyàn kan ti hijack ẹ̀. Ìbínú ò wá ràn o. Ìjà ò ràn o. À ń pa èèyàn kò ràn o. Èmi urge pé mo gbàdúrà pé kí Ọlọ́run kó bá wa settle kíní peacefully. Kó settle ẹ̀ peacefully. Bàbá wa, ẹ sọ nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́. Ẹ̀yin náà mọ̀ nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́. Ẹ sọ nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ kára wọn balẹ̀. Nígbà tí ẹ bá sọ nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́, anybody tó bá wá continue protest yẹn, ẹ̀yin náà mọ̀ pé ọ̀tá ajé ni. Kí ni wọ́n sọ nínú fídíò yìí? Wọ́n sọ wípé àwọn ò jà o, àwọn ò ṣe wàhálà o. Alákọ̀ọ́kọ́ yẹn ń sọ bẹ́ẹ̀. Àwọn ń ṣe zanga-zanga, that is àwọn ń ṣe protest wọn peacefully. Ẹlẹ́ẹ̀kejì, peacefully tó dẹ̀ ó mọ̀ nǹkan tó ń ṣe. Ó mọ àwọn èyí tó lead wọn yẹn, wọ́n mọ̀ nǹkan tó ń ṣe. Àwọn ń ṣe peacefully. Báwo lo ṣe fẹ́ ṣe peacefully tó hang another flag ní country tó wà? Is that a peaceful protest? Then the second one, òun yẹn sọ wípé ó ti sú àwọn, báwo ni àwọn ṣe ń ṣe zanga-zanga, àwọn ṣe peaceful protest. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn. Ó wá ń calling President Russia pé kó wá gbà wọ́n lẹ̀ o. President Russia kó wá gbà wọ́n lẹ̀ o. Isn't that ní sọ pé kò funny? That is terrible. That is serious. That is something to act upon. Because táwọn yòókù bá jáde, tó bá dìde in this format, kò ní dà o. Àwọn kan ló wà níbẹ̀ tí wọ́n support wọn. Èèyàn ló wà nínú ògùn tó ń dún fín. Èmi ṣe antagonist government. Mi ṣe antagonist government. If you look at my debate since and my analysis, the only thing tèmi kàn seek ni pé kó má bàjẹ́ lórí bàbá wa Tinubu. Mo dẹ̀ mọ̀ pé kò ní bàjẹ́. Kò ní bàjẹ́ because this is Nigeria. This is who we are. Èyí ò dá ayọ́kúrò, tọ̀hún ò dá ayọ́kúrò. Tálámọ̀ ó máa dà. Tí bàbá yẹn sì tẹ́ bá fọ́ sóde tó bá jáde, tálámọ̀ tá fẹ́ fi sí, ṣe béèyàn náà ni gbogbo wa. But this is not game as usual, baba. This is time to sit up. Yes, wọ́n let it and try. Alhamdulillah. Try yìí, ẹ jẹ́ kó wà obvious. Ẹ jẹ́ kí try yìí obvious. Mo ti sọ nínú fídíò mi kan láìpẹ́. Ọlọ́run fẹ́ lò yín ni. Ọlọ́run fẹ́ lò yín fún Nàìjíríà ni. Ló fi rí báyìí, ló fi dàbí pé ìgbà tí yín làwọn èèyàn dìde báyìí. People are tired. Mo wá fẹ́ fi àkókò yìí tún sọ fún bàbá wa. Kò ní burúburú kó mọ̀ kéèyàn kan mọ́ èèyàn. Èèyàn tó kù la mọ̀. Nígbà tí wọ́n fẹ́ ṣe protest nísìnyí, àwọn míì wọ́n sá lọ. Àwọn tó jẹ́ pé àwọn gan wà nínú gọ́fíńmẹ̀ntì yìí tó yẹ kí wọ́n jókòó, kí wọ́n monitor, kí wọ́n dúró ti bàbá, kí wọ́n monitor bó ṣe ń lọ. Kí wọ́n wà nínú protest, kí wọ́n mọ̀ calm àwọn èèyàn down, àwọn èèyàn sá lọ. Irú àwọn èèyàn yẹn tó yẹ pé àwọn gan ni part of the government o. Èmi ò sọ ìyàwó o, èmi ò sọ àwọn ọmọ o. Èmi ò sọ àwọn yẹn o. But àwọn tó jẹ́ gọ́fíńmẹ̀ntì gangan, tó jẹ́ pé wọ́n jọ ń ṣe gọ́fíńmẹ̀ntì yìí, tí wọ́n wá sá lọ sílùú òyìnbó, ó yẹ kí wọ́n sanction wọn. Ó yẹ kí wọ́n sanction wọn. Nígbà tó dáa, tó ń dùn, òun ló fẹ́ bá mi jẹ. Nígbà tó wá rí bákan, ó wá sá lọ. Kò yẹ kó rí bẹ́ẹ̀. So fún díẹ̀ yìí, bàbá wa, Ọlọ́run, mo bẹ̀bẹ̀ kó gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ léèní láàárọ̀ yìí, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ láàárọ̀ yìí, kó jẹ́ nǹkan tó máa rọ gbogbo ọmọ Nàìjíríà nínú ni. Kó jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa dùn mọ́ gbogbo ọmọ Nàìjíríà nínú ni. Kó jẹ́ gbogbo nǹkan tẹ́ bá máa sọ léèní, kó jẹ́ nǹkan tó jẹ́ pé gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n ń dìde ogun ọ̀tẹ̀, wọ́n á lọ sinmi. Oníkálukú á lọ sùn pẹ̀lú ìdùnnú. Mo bẹ̀ Ọlọ́run kó jẹ́ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ẹ gbọ́ nǹkan tí àwọn oní zanga-zanga sọ, àwọn oní flag sọnù. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. Sannan kuma ba mu taɓa kayan wani ba,
hasali ma mutane suna jin daɗi ganin mu da muka fito suna yaba mana da kunnen mu mun je mutane suna yaban mu da cewa mun yi wani zanga-zanga ne dan Allah kuma dan kishin ƙasa Najeriya domin yan uwanmu da kuma kannanmu da kuma mu kanmu. Muna kira ga shugabanninmu su duba wannan ba adalci bane, ba wani alƙawarin muka yi da su ba lokacin da za a zaɓe su. Ya kamata a ce shi tsarin demokuraɗiyya kamar yadda muka sani kuma kuna nuna kun fi mu sani, wannan dalilin da yasa kuka tsaya takara aka zaɓe ku kuma muka zo muka zaɓe ku domin ku zama wakilai a gare mu. Ita kuma demokuraɗiyya yan ƙasa duk abin da suke so in dai bai saba doka ba dole a musu wannan abun. Da aka cire subsidy ake cewa an raba wa gwamnoni kuɗi, mu ba wannan tsarin muke so ba. Kawai tsarin da muke so shine a bar subsidy kowa ya amfana directly. In ka ce za ka ba mutane shinkafa trailer 1000 a Kano, wannan ba daidai bane ba. Kawai a samar da yanayin da kowa zai iya zuwa ya siya, mai siyan buhu ya siya, mai siyan kwano ɗaya ya siya, mai siyan kwata ya siya da kansa. Wannan ba daidai bane ba a cewa za a mai da mutane almajirai suna zuwa suna hawa layi ana ba su shinkafa. Wannan ba daidai bane ba. An hana mu ci, an hana mu ruwa, an hana mu karatu, an hana mu ilimi. Wannan wani kalacin mutunci ne ake mana a wannan ƙasa ta Najeriya. Ya kamata Putin ka kawo mana ɗauki. Putin ka kawo mana ɗauki ko ma samu sassauci a wannan ƙasa. Wallahi wannan abin da ake mana duk duniya ba inda ake yin wannan. Dan haka Putin ka zo ka anshi ƙasar nan, mu mun baka ƙasar nan ka zo ka anshe ta, mun baka ita ka zo ka anshe ta.